ẹ má fẹnu pèpè kúpè sínú ayé mi. Mo ní ẹ má fẹnu pèpè kúpè sínú ayé mi. Èmi ò fẹ́ tàbí ṣùgbọ́n nínú ayé mi. Òkò tá bá sọmọ pẹ́ lọ̀pẹ́ sọmọ ni. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, mo kí yín pé ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ire ló mọ́ yín. Àánú Ọlọ́run pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ rẹ̀ yóò máa bá yín gbé. Ẹ ò rí ayé jẹ, ẹ ò ní jẹ̀yà. Mo kí yín lórúkọ bàbá wa Professor Stephen Banji Akitoye, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe fọkàn tán, bàbá dáadáa, bàbá aláṣeyọrí, bàbá tó jẹ́ kí gbogbo Yorùbá máa bọ́, tó ń la ojú wa. Mo ti sọ tipẹ́tipẹ́ pé ọ̀pọ̀ láti fi rán, ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlẹ̀ Yorùbá láti fi rán, tí wọ́n kọ̀ tí wọn ò jíṣẹ́. Ọ̀pọ̀ ní ìbẹ̀rù ni ò jẹ́ kán jíṣẹ́. Ọ̀pọ̀ nítorí pé àti ń bá sọ̀rọ̀, owó tí mò ń rí gbà lọ́wọ́ àwọn olóṣèlú mi ò ní rí gbà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló dìde pé no, ẹni àmọ̀rí ìbá kú. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ bàbá Professor Banji Akitoye tó ṣojú Awólọ́wọ̀ tó tún ṣẹ̀yìn Awólọ́wọ̀. Mo kí olóyè Chief Sunday Igboho Òòṣà, Májàsọ́lá of Africa, the Akéwéjẹ General, Ààrẹ Aníyì Káyé worldwide. Àwa lọ́lọ́run fún ní Sunday Igboho. Mo kí yín lórúkọ Sunday ọmọ Adéyẹmọ Igboho. Ìyá mi, ojúmọ́ ayọ̀ ló mọ́ yín lénìí. Àṣẹ ìrọ̀rùn Olódùmarè kó darapọ̀ mọ́ ayé yín mà. Ẹ mọ̀ lọ rí, ẹ mọ̀ bọ̀ rí. Ẹni bá ní ìgbésẹ̀ yín ń bí onínú, ọba òkè kó nà lẹ́gba, kó bá ọ̀tá wí nítorí yín. Màmá mi Eunice Adédèyẹ, ẹ ṣé màámi, ojú ò ní tì yín bàbá. Mo ṣe program kan lánàá. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi tó pè mí ní alẹ́ lọ́dọ̀ wa lálẹ́ àná, bóyá àárọ̀ ní lọ́dọ̀ wọn. Lẹ́yìn ìgbà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè. Bàbá Èkìtì ẹnu ẹ gbọ̀rọ̀. Bàbá Èkìtì ẹnu ẹ gbọ̀rọ̀. Kí ló kẹ́ pẹ̀lú ìpàdé lọ́balọ́ba tó fẹ́ ṣe? Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ó kàn mí o. Ó kàn gbogbo Yorùbá. Táyé Yorùbá bá dáa ní irú ayé àwa yìí máa dáa. Tí ìfọ̀kànbalẹ̀ bá wà nínú Yorùbá ní ìfọ̀kànbalẹ̀, nírú àwa yìí máa ní ìfọ̀kànbalẹ̀. Táyé Yorùbá bá rójú làwa náà máa rójú ráyè. Bẹ́ẹ̀ ni ó láwọn bàbá wa fi ń sọ wípé adìyẹ bà lókùn, ara òrókùn, ara òró ẹdìyẹ. Okùn tó bá mì lẹ́gbẹ̀ sọ́tún tó mì lẹ́gbẹ̀ sósì. Adìyẹ kádìyẹ tó bá bà sórí ẹ̀ ó náà ní nísinmi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé okùn tó dúró jẹ́jẹ́ ni, bóyá lẹ mọ̀, ọmọ oko làwa. Àwọn adìyẹ ẹdìyẹ a máa sùn sórí okùn mọ́jú, ìyẹn okùn tó bá nísinmi. So tí ìran Yorùbá ò bá rójú tí ò bá ráyè, bó làwa ṣe máa rójú làwa máa ráyè. Torí àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan òní làwọn bàbá wa máa sọ, bó tẹ̀ jẹ́ pé àwọn àgbààgbà tó dé òní. Ẹni àmọ̀rí ìbá àkú lọ̀rọ̀ títí wọn. Bámúbámú ni mo yó ìmọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan tí wọ́n gbàgbé Olódùmarè. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí. Ipòkípò tẹ́dà bá wà láyé kó máa rántí pé àdánwò ni, àfidéhùn wò ni. Torí pé ipòkípò tó ní kálukú wa bá wà ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́, ní ọjọ́ ìgbéèdé táwọn mùsùlùmí pé ìgbéèdé àlìkámà. Gbogbo ẹ̀ la máa jíyìn. Gbogbo wa dà jẹ́ mútàkàn dáadáa níní. Tá àjọ ń kọ ìtàn ara wa lẹ̀. Olórin kan ní pé ẹkún ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́. Ta lẹ fẹ́ bá rojọ́, ṣọ́lọ́run lẹ fẹ́ máa bá rojọ́ ni. Ìwọ fúnra rẹ ló máa rí bí ìgbà tẹ́nìyàn bá wo tẹlifíṣàn ní ohun tó ṣe ní ayé. Àwọn iye èèyàn tó pa lẹ́kún, owó orí olówó orí tó gbà tó ná nínàkúnà.
so ọ̀rọ̀ Yorùbá kàn mí ó ṣẹ̀wò mọ́ mi lára. It is because I'm part and parcel of my blood láti irun orí mi títí dé èékánná ẹsẹ̀ mi Yorùbá ni. Ó kàn mí o. Ọ̀rọ̀ ọba kàn mí torí nínú ìwé ìtàn tá a gbọ́ lẹ̀ ni wípé ọ̀dọ̀ àwọn ọba làwọn olóko ẹrú náà ti wọlé. Ohun tó mú ọ̀rọ̀ ọba kàn mí nínú ìwé ìtàn tá a gbọ́ tá a kà ọ́ lẹ̀ fún wa wọ́n ní tọmọdé ò bá bàtà á bà rọ́bá. Ntọ́sọ fún wa ni wípé àwọn ọba wà lára àwọn tó sáìn amalgamation tí ìran Yorùbá fi wọnú oko ẹrú. Kòrògbà tẹ́sàyẹ wọ́n lè máa dún kọ́ máa yọ̀. Ó ṣàwò mọ́ wa lára. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀rọ̀ Yorùbá máa jí mi lọ́gànjọ́ òru pé Ọlọ́run ṣé mo ṣílé ayé wá ni? Bẹ́ẹ̀ yìí dẹ̀ ṣílé ayé wá ìtúṣì ìlú yà. Orúkọ ni mo sì jẹ́, orúkọ Nàìjíríà, orúkọ ìgbèkùn, orúkọ àdánwò. Ọ̀rọ̀ ọba, ẹni bá lọ́rọ̀ ọba ò kàn wá, ìkà ni, ọ̀tá Yorùbá ni. Ẹni bá lọ́rọ̀ àwọn ọba ò kàn wá, irú ẹni bẹ́ẹ̀ kárí gẹ́gẹ́ bí ẹni tó ti gbẹ́ kòtò lẹ̀, tó wá ń kọ orin erin jẹ́ kárelé òkó wá jọba fún ọmọ Yorùbá, tó fẹ́ pa gbogbo Yorùbá nù. Lóòótọ́ lódodo gẹ́gẹ́ bí àṣà àti ìlànà Yorùbá, ọba ló yẹ kó jẹ́ olùgbìfọ̀ fún ìran Yorùbá. Ṣé àwọn ọba tó jẹ́ pé Ifá Tinubu ló gbé wọn sórí ipò yìí? Ṣé àwọn ọba tó jẹ́ wípé Ifá Fáyẹmí, Ifá Fáyọ̀ṣe, Ifá Arẹ́gbẹ́ṣọlá ló gbé wọn sórí ipò? Làwa ní kó wá máa sọ̀rọ̀ behalf of the Yorùbás. No. Àbáwọn ọba tó jẹ́ wípé Ifá Ọ̀ṣọ́bà, Gbénga Daniel, Amosu àti Dàpọ̀ tó wà ń bẹ̀ yìí ló gbé wọn sórí oyè tí í ṣe ìlànà tá a fi ń jọba ní ilẹ̀ Yorùbá. Àbáwọn ọba tó wá ń gba ọ̀pá àṣẹ ní governor office. You rub my back, I rub your back. No. Tó fẹ́ káwọn ọba kókó generation tó ń bọ̀ lẹ́yìn wa wọnú ìgbẹ́ ni. Wọ́n ti kó àwa yìí wọnú ìgbẹ́. Àtúntò ẹ̀ là ń tò kọ́lọ́run ọba mi kó fún wa tó. Ṣùgbọ́n we don't want them. Kán tún kó generation tó ń bọ̀ lẹ́yìn wọnú ìgbẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa sọ, not all the kábíyèsí. Àmọ́ àwọn kábíyèsí tó gbóná tó jiná tán tó jẹ́ pé ìfẹ́ Yorùbá náà ṣe. Ohun tó jẹ́ kí èmi ó dárúkọ àwọn bàbá àti tèmi tó wà lẹ́kìtì. Bẹ́ẹ̀ ni tí mo dárúkọ bá mi Ọ̀wọ̀ àti ìlú Ajérò. I did not say that Baba was among of them. But Baba lẹ́kìtì ń bí báyìí. Tá bá máa dárúkọ ọba tí wọ́n bá fi bàbá ṣe number 1, wọ́n á fi wó ṣe number 2. Ọ̀wọ̀ Ajérò. Àdárúkọ Alára. Àdárúkọ Òrè Ọ̀fọ̀tún. Bẹ́ẹ̀ ni tèmi yé mi. I'm pleading behalf of Ekiti indigene to all the Kábíyèsí that they should stay away for that meeting November 7 ní Palace Elegushi lẹ́kọ̀ọ́. Number 1, mo tún sọ lẹ́ẹ̀kan sí Kábíyèsí Ọ̀wọ̀ àti Ajérò bigger than Saheed Elegushi kó máa pe mítì kó wá ní kí Ọ̀wọ̀ Ajérò máa wà ńbẹ̀. No. Bàbá mi Ọ̀wọ̀ Ajérò ló yẹ kó pe mítì kí Saheed Elegushi kó wá jókòó gẹ́gẹ́ bí àwọn ọba kéékèèké ká máa kọ́ wọn lẹ́kọ̀ọ́, ká máa dá wọn lẹ́kọ̀ọ́. That is why I say that ikú Bọ́lá jẹ́ pé tó bá jẹ́ pé ìgbà tí ọ̀nà Aláàfin Ọ̀yọ́ wà
Baba will never go there. Baba will never go that meeting. Mo de pé Bami Ojaja Ogunlusi, and I said #1 king in Yoruba land. But sir, you must not attend that meeting. If you attend it, sir, it's just like big attending bad man disgrace your eye. Because Saheed Elegushi sọ wípé àwọn òun ò ṣe Yorùbá. Pé ìkàtẹ́ yìí ṣe Yorùbá. Ṣé ló yẹ kẹ́ bi léèrè pé níbo ni ìkàtẹ́ ti wá? Níbo ni ìran Àwórì ti wá? Who is Àwórì? Àwórì, àwọn Àwórì tẹ́mi mọ̀ pé Yorùbá ni wọ́n. Ṣùgbọ́n Saheed sọ pé àwọn ò ṣe Yorùbá. Number 2. Tó mú mi sọ wípé no. My father, ọwọ́ àti Ajérò ti ìlú Ìjẹ̀rò Èkìtì. Pé sà, mítì yẹ ẹ ti kọjá ẹ tóbi jùlọ. Bàbá ẹ mọ̀ pé ìyà ń jẹ àwọn ènìyàn lọ́wọ́lọ́wọ́. Ọba kan wọ́n ṣe nínú social media ni tó ń gbé iṣu kọ̀ọ̀kan fáwọn ènìyàn. Àwọn lọ́ba ilé náìsì òmò ní olórí burúkú ní gbogbo yín. Tí wọ́n bá tún jẹ iṣu yẹn tọ́kọ́ tún padà sínú ìyà. Làwọn bàbá wa fi sọ wípé ẹni tó fún ni lẹ́ja jẹ kò ṣe ni lóore bí ò dàbí ẹni tó kọ́ ni bí a ti ń pẹja. Number 2, sir. As one of the leading obas in Ekiti, sir, tẹ́mi fi dárúkọ yín pé bàbá mi kábíyèsí ọwọ́ Ajérò mítì yẹ mẹ́jọ torí Ọlọ́run torí ìṣẹ́ erílẹ̀ Èkìtì pátápátá. Ìlú ilẹ̀ àwà tí àwọn Fúlàní pa ọba méjì lẹ́kìtì tí wọ́n ń gbé àwọn odidi orí adé lójú títì tẹ́jẹ̀ ọba ìlú tó ń kan tó. Saheed Elegushi ò pé mítì. Now they are dogmas campaign for the second time of Tinubu. Ìtàn jẹ́ lẹ́nu wọn àti ìjẹ́tán. They want to call the Kábíyèsí to the meeting. That is why I say no Kábíyèsí. Pé ìgbà tí ojú ń pọ́n wá tá ń pariwo Saheed Elegushi Sanwó-Olú ò pè pàdé lọ́balọ́ba. Number 3, sir, Kábíyèsí. Tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ pe ìpàdé lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá. Mo tún sọ lẹ́ẹ̀kan sí sà. Kò tọ́ sí pálásì Saheed. He said that they used Mapo Hall or Pálásì Onírìṣà Àdìmúlà gbogbo ilẹ̀ Yorùbá. Tá bá ń dárúkọ ọba ní ilẹ̀ Yorùbá Saheed Elegushi kò rí bí yàn sí. Kò rí bí yàn sí tàbí Kábíyèsí. Torí ẹ̀tẹ́ awo àwọn Yorùbá máa ń sọ wípé ẹ̀rín ọ̀gbẹ̀rì ni. Àwọn ọba méjì tó pa ní pakúpa lẹ́kìtì mi báyìí. Ìtìjú gbogbo ilẹ̀ Yorùbá la pè ń gbà yẹn lọ́hùn. Ṣùgbọ́n àwọn kan jẹ́ fi yé wa wípé ìtìjú àwọn ọmọ Èkìtì ni. That is why I am called the Kábíyèsí or bàbá mi Ajérò. Pé ẹ má jẹ́ káwọn ọmọ kan dọ̀tí yín. You are not among of obas. Tó jẹ́ wípé ifá olóṣèlú ló gbé yín sípò. Ẹnu mi gbà. We don't want them to yẹ̀yẹ́ any of our obas. So láyé àtijọ́ lọ́ba ti lẹ́nu ọ̀rọ̀ nígbà tó bá ṣe ń jẹ́ ọba lóòótọ́ kìí ṣe gbogbo mo tútù sọ lẹ́ẹ̀kan sí kìí ṣe gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá náà ló ti wọ̀wọ́ ṣùgbọ́n majority of them wọ́n wọ̀wọ́ torí ń ta jẹ ń ta fẹ́ jẹ́ torí mọ́tò torí oil block wọ́n dájá olóṣèlú gba ipò wọn lọ́wọ́ wọn olóṣèlú wa ń dà àwọn ọba wa rìbárìbò because of money. Let me say it clearly.
ó lójú àwọn ọba tó lè sọ̀rọ̀ behalf of the Yorubas bẹ́ẹ̀ náà ló lójú àwọn àgbààgbà tó lè sọ̀rọ̀ behalf of the Yorubas ojú Yorùbá ti là ẹ wá ní kádákẹ́ pé kò kàn wá ìpàdé lọ́balọ́ba ò kàn wá ó kàn wá before you know ẹ bá jáde bẹ́ẹ̀ dáná ní one Nigeria ọ̀pọ̀lọpọ̀ ọba míì ní òní mọ the purpose of that meeting it will be among of them àti gún wá àti jókòó bẹ́ẹ̀ nígbà tá a bá máa gbé agenda yẹn dé kò ní lè jáde lọ kò ní lè jáde kúrò mẹ́ wọ́n á dẹ̀ máa sọ wípé all the ọba in Yorùbá embrace the one Nigeria so èyí tí Sunday Igboho ṣe and níbi tí wọ́n ya wèrè dé wọ́n tún send the invitation letter sí olóyè Májàsọ́lá ọmọ Adéyẹmọ. That is why we come out and say no to them. You cannot speak behalf of the Yorubas. Torí tó fi kàn wá nìyẹn torí àwa làwa ń jìyà ẹ̀ níbi tán balẹ̀ Yorùbá jẹ́ dédé ní àwa làwa ń jìyà ẹ̀ níbi tán ba Yorùbá jẹ́ lẹ́ni àwa làwa ń jìyà ẹ̀ mo sọ ní last week pé ọmọ kan ló fẹ́ lọ sí school ó ti dẹ̀ mẹ́ta tó máa score ẹ̀ tó máa get admission tó jẹ́ pé owó ló máa já ní tàmọ́ ọmọ yẹ́sẹ̀ tún kó lọ́dọ̀ mi sí ni níbi tí àwọn olóṣèlú sọ̀rọ̀ Yorùbá dé tán ba ayé Yorùbá dé the Fulani máa destroy education nítorí pé wọ́n mọ̀ pé Yorùbá ti fi education jù wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba yẹn wọ́n dẹ̀ mọ̀ nígbà tá ń dárúkọ state tó ní professor jù tán ní Adamawa Morichiun mi ò rẹ́ni bá mi rẹ́rìn. So that is why I'm calling all the Kábíyèsí that authentically belong to the Yorubas kì í ṣe àwọn dandawi àwọn ọba olóṣèlú that they must not attend that meeting for God's sake. Ẹ jẹ́ ká rán aṣọ wa níbi tó ti yà wá Yorùbá. Ohun tó ń finá mọ́ wa ó ti kọjá wọ́n Nàìjíríà. Ìpàdé wọ́n Nàìjíríà náà fẹ́ lọ ṣe. Irinṣẹ́ àwọn olóṣèlú fẹ́ máa lo àwọn ọba wa gẹ́gẹ́ bí irinṣẹ́ olóṣèlú. Ẹgbẹ́ wa bẹ́ẹ̀ dáhùn. Wọ́n fẹ́ kó bọ́ àwọn ọba wa lọ́wọ́ ni. Not all the ọba o. Tí n bá ti sọ pé àwọn ọba wa not all of them. Ṣé gbọ́ mi? Bọ́n jí mi lójú oorun mi ò lè pe Olúwo ní ọba wa. Àwọn ọba olóṣèlú nìyẹn. Ẹnu ara ẹ̀ ló ti fi sọ wípé Arẹ́gbẹ́ṣọlá ló fi ń jọba kì í ṣe Ifá kì í ṣe Yorùbá. Please. So ẹ̀yin tẹ́ ẹ sọ pé kò kàn mí ó kàn mí ìyà ń jẹ wá. Àwa ń la nǹkan kọjá ń lu yìí. Nígbà tí bàbá Ebenezer Obey sọ wípé ìṣirò 101 àbí half nísìn half or half or kó jẹ́ half or kó jẹ́ half. Ó kàn gbogbo wa. Bàbá kan pè mí lánàá. Ó ní ọ̀rọ̀ nígbà tí mo wo program ẹ̀yẹ. Òun wá pe ọba ìlú òun tó jẹ́ brother àti òun the same father the same mother pé Kábíyèsí mítì báyìí pé olóhùn gbọ́n pa pé Kábíyèsí ẹ gbẹ́dọ̀ attend ẹ o tẹ́ bá attend ẹ borúkọ ẹbí wa jẹ́ ẹ borúkọ ìlú wa jẹ́ ó ní ẹ̀gbọ́n dẹ̀ gbọ́ sí òun lẹ́nu ṣé ẹ mọ̀ pé tí mi bá sọ̀rọ̀ irú ìyẹn ò ní ṣẹlẹ̀ wọ́n ní Yorùbá ní àìfẹ̀lẹ̀ kébòsí ni ò jẹ́ kárẹ́ ni bẹ́ẹ̀ ni jó tẹ́nìyàn bá sọ wípé ìbò sí o ìbò sí re ìbò sí o wọ́n bá gbèlú sí ìbò sí o ìbò sí re ìbò sí o ìbò sí re ará àdúgbò ìbò sí o ará ilé ní ìbò sí o káwọn ènìyàn tó mọ̀ wọ́n á ti fi jó sí ṣùgbọ́n wọ́n ní ìbò sí o ìbò sí o ìbò àwọn ènìyàn mọ̀ ń sá lọ ni
ẹ má jẹ́ kí nǹkan máa dé gógó ọ̀nà fún wa ká tó máa pariwo ẹ̀ síta. It is better that we pariwo lé wọn lórí now. Kán mọ̀ fi títí wa báyé wa jẹ́. Ó ti pẹ́ tí àwọn ọba yìí ti gba brown envelope tó fi ń dorúkọ Yorùbá kọdù, tó fi ń sọ Yorùbá lórúkọ tí Yorùbá ò jẹ́. Ẹ ti gbàgbé ìgbà tí díyà ni. Wọ́n gba brown envelope lórí ọ̀rọ̀ díyà. Àwọn ọba gba brown envelope. Ọba kan ló sọ pé láyé ẹ lè ti ọmọ wa mọ́lé lára àwọn ọba gidi ilẹ̀ Yorùbá. Ẹ lè ti ọmọ wa wọlé kẹ́ni ká wọ́n máa wo fíìmù kẹ́ máa kó owó fún wa. Adẹ̀gbọ́n wípé ọba kan náà nígbà tán ṣíbi tí dọ́là wà torí owó ó faint. National Hospital l'Abuja ló ti lajú. So we must. Àwa ò bá ọba wí, àwọn bàbá wa, bàbá Professor Banji Akíntóyè, olóyè Ṣèyí Ìgbòho ṣàtì ní ká má máa bú àwọn ọba. Ẹnu wa ò dẹ̀gbá láti bú àwọn bàbá títí wa, àwọn kànga àrẹsì àárín wọn la máa yọ. Àwọn ọba tó jọba gidi, àwa fẹ́ kí àwọn ọba dandawi kan borúkọ wọn jẹ́. Àwọn ọba tó jẹ́ ọba original ní ilẹ̀ Yorùbá, àwa fẹ́ kí àwọn ọba pàǹdà kan ta epo sí aṣọ àlà wọn làwa fẹ́ ń pariwo pé ẹ má jẹ́ wọn kó bọ́ yín lọ́wọ́. Àwọn kan ọ̀tá Yorùbá ni wọ́n. Wọ́n fẹ́ kí ìran Yorùbá ó ní òmìnira. Wọ́n fẹ́ máa lé òmìnira yẹ sẹ́yìn lọ́wọ́ Yorùbá. Wọ́n dẹ̀ mọ̀ pé tí Yorùbá bá ní òmìnira, ayé fàmílétè tuntun ń jẹ wọn àní rí jẹ. That is why they turn to enemy of Yorùbás. Láyé àtijọ́, ohun táwọn bàbá wa sọ fún wa ni wípé ọba yìí ṣòṣèlú. Ṣùgbọ́n àwọn ọba tó dé òní, wọ́n máa ní candidate, wọ́n ní senators, wọ́n ní rep candidate. Tó máa sọ wípé ọba lágbájá ló yan ẹni tó kúrò ńbẹ̀. Tọ́ọ̀nù ti tèmi ló kàn. We must put stop for that. We need our nation. Orílẹ̀-èdè wa làwa fẹ́. Ẹni ìgbìmọ̀ kí ìgbìmọ̀ tá a bá ti gbọ́ tó yàtọ̀ sí tí ó lè mú kí orílẹ̀-èdè wa ó dúró, tó lè pètò sí àlàáfíà ilẹ̀ Yorùbá, we must go against it. Tẹ́bá ní kèmí máa wí báyìí, Saheed Elegushi yìí ṣe Yorùbá. Òun nìkan ní onínú gbogbo. Èmi mọ̀ pé ìkàtẹ́ níbi tó jọba lé lórí Yorùbá ni. Ṣùgbọ́n Saheed Elegushi yìí ṣe Yorùbá. Kí lẹ fẹ́ lọ ṣe mítìnì nílé ẹ̀ fún? Ipò kelo ló yàn sí nínú orí aládé ilẹ̀ Yorùbá. Ipò kelo ní Saheed Elegushi yàn sí. Tó fi jẹ́ pé òun ló máa pe ọba pẹ̀lú Sanwó-Olú. No. Ẹja sọ fún wọn pé kán má finú wá, a máa ń jẹ fún ara wa. Tán bá láwọn ò ní wọ̀n kún, ẹ jẹ́ káwa náà sọ pé a ò ní gbà láàbọ̀. Kéèyàn kan wá sọ pé kò kàn yín. Láyé àtijọ́ ọba ló lè lù. The majority town in Yoruba land, ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Bí òjọba ló tẹ̀lú Ondo, á jẹ́ àwọn ọdẹ. Ẹ gbọ́ mi àbẹ́ ẹ̀dáhùn. Ọ̀rọ̀ Yorùbá kàn mí. Ọ̀rọ̀ lọ́balọ́ba kàn mí. Òun ni ọ̀rọ̀ Afẹ́nifẹ́re fi kàn mí. Torí ní ìgbà kan nígbà ayé Babangida, nígbà ayé Nàdẹ́kò tí Afẹ́nifẹ́re bá sọ̀rọ̀, majority of us believe that Yorùbá ló sọ̀rọ̀ kán tó wá di kàndá rẹ̀ sì mọ́ wa lọ́wọ́ kán tó ya pòkì. The majority who call themselves Afẹ́nifẹ́re, who call themselves the followers of Awolowo, they turn themselves to enemy of Baba Akíntóyè. Torí Baba Akíntóyè yìí ó ń ṣan oko ó la ọ̀nà bí ìran Yorùbá ṣe máa ní òmìnira. Lèmi fi máa ń sọ wípé ẹ̀rí ẹlòmíì adéfìlà Awólọ́wọ̀, dígí Awólọ́wọ̀ ló máa wà lójú ẹ̀, á tún wọ aṣọ Awólọ́wọ̀ tá fi jáka ayé àtijọ́ yẹn tá fi sí. Ẹ rò pé Awólọ́wọ̀ lẹ́rí, ẹ rò pé ọmọ bí Awólọ́wọ̀ lẹ́rí. No, Ẹ́jìnì Ṣàgàrí ló ń bẹ nínú wọn. Ẹ́jìnì Ṣàgàrí ló ń bẹ nínú wọn. So Yorùbá, ìyà yìí ti tó gẹ́ẹ̀. Adániwáyé ò dá wa mọ́ yà. Tá bá tún rí ẹnikẹ́ni tó ń ṣán ọ̀nà láti tì wá sínú ìyà,
tì wá sínú ìgbẹ́, ẹ jẹ́ á pariwo lé wọn lórí, ẹ jẹ́ á kéde wọn. Àwọn ọba tó jẹ́ ọba jẹ̀ní nílẹ̀ Yorùbá ká má kó wọn wọ̀gbẹ́, ká má kó wọn ṣìnà. So I did not mention that Kábíyèsí, Baba mi was among of them. So God honor you. Ẹ ṣé gan. Thank you. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or BookBookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.